àṣírí wọn ti tú o. Àwọn amòòkùnsìkà tí wọ́n ṣekú pa Gbenga Owolabi, Rachel àti ọlọ́kadà lágbègbè Àbá nílùú Ògbómọ̀ṣọ́. Adúpẹ́ Elédùwà o. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi gbòòrò òfin gbé wọn. Àwọn afurasí tó jí Gbenga Owolabi, ẹni tó jẹ́ olùdásílẹ̀ ilé ìtura Tana Suite tó wà lágbègbè Àbá, àti òṣìṣẹ́ rẹ̀ kan Rachel gbé sá lọ, tí wọ́n sì ṣekú pa wọ́n pẹ̀lú arákùnrin ọlọ́kadà kan lẹ́yìn tí wọ́n gba mílíọ̀nù 5 owó ìdóòlà wọn tán. Ṣé ọjọ́ gbogbo ni tolè, ọjọ́ kan ni tolóhùn? Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fojú àwọn afurasí ajínigbé ọ̀hún tí ọwọ́ tẹ̀ hàn, tí wọ́n sì fẹ̀sùn kàn wọ́n wípé àwọn ló wà nídìí jíjí àti ṣíṣekú pa ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ kan tó ní ilé ìtura Tana Suite tó wà lágbègbè Àbá nílùú Ògbómọ̀ṣọ́ tó ń gbé ní orílẹ̀-èdè Amẹ́ríkà, Gbenga Owolabi. Tí a ò bá gbàgbé, a ó rántí pé nínú oṣù kẹjọ ọdún 2022 ni àwọn ajínigbé kan déédé ya wọ òtẹ́ẹ̀lì arákùnrin Gbenga Owolabi tí wọ́n sì jí gbé sá lọ lásìkò ìgbà tó wà nílùú Ògbómọ̀ṣọ́, ìlú abínibí rẹ̀. Gbenga Owolabi ọ̀hún ló ní ilé ìtura tí orúkọ rẹ̀ ń jẹ́ Tana Suite tó wà ní agbègbè Àbá nílùú Ògbómọ̀ṣọ́, níbi tí àwọn ajínigbé náà ti jí gbé sá lọ ṣáájú kí wọ́n ó tó ṣekú pa á. Owolabi àti òṣìṣẹ́ ilé ìtura rẹ̀ tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ìwé gíga ìmọ̀ ẹ̀rọ fásitì Ládòkè Akíntọ́lá Ògbómọ̀ṣọ́, Rachel Ọ̀pádélé tó ń ṣiṣẹ́ ní ilé ìtura náà ni àwọn ajínigbé ọ̀hún jí gbé papọ̀ pẹ̀lú Gbenga Owolabi tí í ṣe olóòtẹ́ẹ̀lì ọ̀hún. Àwọn ajínigbé agbébọn náà ló ti kọ́kọ́ lọ sí ilé ìtura ọ̀hún láti lọ béèrè nípa ilé ìtura náà pẹ̀lú ìrètí wípé wọ́n fẹ́ gba yàrá ní ilé ìtura ọ̀hún. Àmọ́ síyàlẹ́nu, dípò kí wọ́n gba yàrá, níṣe ni wọ́n padà sí ilé ìtura Tana Suite pẹ̀lú ìbọn àti àwọn nǹkan ìjà olóró míì láti fi dẹ́rù balẹ̀, ṣetán láti ṣe ẹnikẹ́ni léṣe ní ìgbìyànjú àti jí Gbenga Owolabi olóòtẹ́ẹ̀lì náà gbé sá lọ. Lẹ́yìn tí àwọn ajínigbé náà ṣiṣẹ́ láabi wọn tán, tí wọ́n ti jí Gbenga Owolabi lọ, ni wọ́n ń béèrè fún owó ìtanràn mílíọ̀nù 5 owó náírà, èyí tí àwọn ẹbí Owolabi kó kalẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún. Àwọn agbénú òkùnkùn ṣiṣẹ́ láabi ọ̀hún, kàkà kí àwọn ajínigbé náà tú olóòtẹ́ẹ̀lì náà Gbenga Owolabi àti òṣìṣẹ́ rẹ̀ Rachel sílẹ̀ lẹ́yìn tí wọ́n gba mílíọ̀nù 5, níṣe ni àwọn ajínigbé agbébọn náà bá tún ṣekú pa àwọn méjèèjì, tí wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ pa ọlọ́kadà tó gbé ẹni tó gbé owó ìdóòlà náà lọ fún wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ti wá kéde rẹ̀ báyìí pé ọwọ́ àwọn ti tẹ àwọn afurasí ajínigbé agbénipa náà tí wọ́n ṣekú pa Gbenga Owolabi. Kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ Adébọ̀wálé Williams ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ló ń ṣàfihàn àwọn afurasí agbénú òkùnkùn ṣiṣẹ́ ibi náà. Iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn ní ẹnìkan tó ti kó sọ́wọ́ àwọn afurasí náà rí nígbà kan rí ló ṣe àtìlẹ́yìn bí àwọn ṣe fi gbòòrò òfin gbé àwọn afurasí náà. Ikọ̀ ọlọ́pàá Williams ní iṣẹ́ ìwádìí sì ń lọ lọ́wọ́, àti pé ní kété tí àwọn bá ti parí ìwádìí náà ni àwọn máa gbé àwọn afurasí ọ̀hún lọ sí ilé ẹjọ́ kí wọ́n ó wá sọ ohun tí wọ́n rí tí wọ́n fi dárú aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ọlọ́run ni kó gbà wá lọ́wọ́ àwọn tí ń sọ́ni tá ò sọ. Àwọn amòòkùnsìkà ẹ̀dá náà ni wọ́n ń sọ Gbenga Owolabi títí tí wọ́n sì fi mú un tí wọ́n fi ṣekú pa á. Ẹ gbọ́,
irú ẹjọ́ wo ni wọ́n fẹ́ dá àwọn ènìyàn ibi náà tí ó tó jí òkú Gbenga Owolabi, Rachel àti ọkùnrin ọlọ́kadà náà tí wọ́n ṣekú pa dìde. Oró ńlá tí àwọn ẹni ibi agbénú òkùnkùn tafà sínú ìmọ́lẹ̀ ọ̀hún dá ìdílé àwọn ènìyàn náà tí wọ́n ṣekú pa àti ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ kò kéré. Ọlọ́run ọba ni kó tu ìdílé àwọn ènìyàn náà nínú. Èyí ni ìròyìn gbéyẹ̀wò fún ti àkókò yìí. Ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa lórí ìkànnì wa DriveTv láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn gbéyẹ̀wò wa síwájú sí i. Ẹ subscribe sí YouTube channel wa kí ẹ dẹ̀ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Apprëhended. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTv. olólùfẹ́ DriveTv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTv. Keep watching DriveTv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò DriveTv. Thank you. Chloe. DriveTv, driving you around the world.